mo tún ti dé o mo tún ti dé lólùfẹ́ mi ìròyìn kan ni mo tún mú wá fún yín. Ṣé mo kúkú sọ fún yín mo ní gbogbo bó bá ṣe ń lọ òun ni màá máa sọ fún yín. Ìròyìn kan ni mo tún wá mú wá fún yín báyìí sìn. Ìyá Mohbad ti jẹ́ bó ìyá Mohbad ti jẹ́ bó ṣé ẹ kúkú mọ̀ pé nígbà míì tí èèyàn bá ti sọ̀rọ̀ jù tí èèyàn bá ti bìlí pé òun lòun mọ̀ ọ́ sọ wọ́n ní kóun máa sọ yìí wọ́n ní kóun máa sọ yìí wọ́n ní kóun máa sọ yìí ọ̀rọ̀ máa ń kó báyìí ń gbà mí ọ̀rọ̀ ẹnu ìyá Mohbad ó ti fẹ́ kó bàbá yìí o lólùfẹ́ mi ọ̀rọ̀ ẹnu ìyá Mohbad ó ti fẹ́ kó bàbá yìí o ẹ pé iṣẹ́ àwò Primeboy ó ti ṣetán báyìí láti pe ìyá Mohbad lẹ́jọ́ Primeboy tí gbogbo á mọ̀ ọ̀rẹ́ Mohbad ọ̀rẹ́ tímọ́tímọ́ Mohbad ọ̀rẹ́ àti kékeré Mohbad ó ti ṣetán láti pe ìyá Mohbad lẹ́jọ́. Tí ẹ bá gbàgbé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀ ìyá Mohbad fi allegation kan Primeboy ó ní òun ló gún Mohbad. Ó tún yá ó tún ní Primeboy àti bàbá Mohbad àwọn ni wọ́n wá gbẹ̀mí Mohbad. Ṣé rí bó ṣe ń fi àtàmọ́mọ́ àtàmọ̀ wọ́n wá ní gbogbo ibi tó bá ti lọ tó bá ti interview ẹ̀ ó sọ máa ń mú ọ̀rọ̀ Primeboy sẹ́nu ó máa ń mú ọ̀rọ̀ Primeboy ó máa ń mú sẹ́nu. Now ó ti wá sú Primeboy báyìí. Primeboy ní gbogbo ibi tóun bá ti dé ojú táwọn olólùfẹ́ òun fi ń wo òun ó ní kò dá tó mọ́ látàrí dídákẹ́ tóun dákẹ́. Ṣé mọ̀ pé ńgbà míì àwọn Yorùbá bọ̀ wọ́n ní tó bá dákẹ́ tari abẹ́ dákẹ́ ó ní ojú táwọn olólùfẹ́ òun fi ń wo òun kò bá mu mọ́. Ó ní gbogbo ibi tóun bá ti fẹ́ lọ ṣe show bọ́n ṣe ń react sóhun ó ní no kò fẹ́ bọ́ òun lára mu mọ́. So ó lóun wá sọmọ lọ́ọ̀yà òun pé kí ni òun lè ṣe sí ọ̀rọ̀ yìí torí òun ò fẹ́ take law into his hand. Lọ́ọ̀yà òun wá ní òkè ohun táwọn lè ṣe ni pé káwọn pè lẹ́jọ́ because tí àwọn ò bá ṣe bẹ́ẹ̀ kò ní yé distract àwọn èèyàn kò ní yé fi orúkọ òun sẹ́nu ní gbogbo ibi tó bá ti ń dé. Ẹ má gbàgbé recently yìí òun ni ìyá Mohbad ti jábọ́ sí ọwọ́ arábìnrin kan tí Bukky Jesse rán lọ bá pé kó lọ fún ní gift tí yẹn ń fọ̀rọ̀ wá lẹ́nu wò wípé ìyá tó bá jẹ́ pé òun ni òun mọ àwọn tó gbẹ̀mí ọmọ òun bẹ́ẹ̀ yẹn tó máa kọ́ rí Wùnmí báyìí òun máa yaṣọ mọ́ lára pẹ́rẹpẹ́rẹ ni tí ìyá sọ pé ọmọ mi ṣé o mọ àwọn tá à ń bá dì ni àwọn tá à ń bá dì àwọn alágbára ni wọ́n ẹ jọ ṣé alágbára ni Primeboy tí ìyá Mohbad ń bá dì ẹ wọ̀ ọ̀rọ̀ yẹn síra wọn. Ó ní Primeboy ni ó ní bàbá Mohbad ni ó tún yá ó tún sọ pé àwọn táwọn bá dì àwọn alágbára ni ẹ jẹ́ ká máa kíyèsí ọ̀rọ̀ ẹnu ìyá Mohbad. Ṣé ti rí pé nǹkan kan ti ń wọ́rí wúmà yìí? Ṣé àwọn tó ń bá dì yẹn náà ni wọ́n fi information ìsún lẹ́nu pé ẹ sá máa dárúkọ lágbájá ẹ sá máa dárúkọ tẹ̀mẹ̀dò kọ́ sá máa fi distract àwọn èèyàn nígbà tẹ́ ẹ ti mọ àwọn tó ṣiṣẹ́ yìí tẹ́ ẹ wá mú àtàmọ́. Ṣé ẹni tó bá fi dídà ti tèmi Primeboy tí ó ti pẹ́ jù kó tó fẹ́ pe ìyá Mohbad lẹ́jọ́ Ọlọ́run ó ti pẹ́ jù. Ẹ ti máa wo àwọn ọ̀dẹ̀ kan àwọn òpònú kan wọ́n tún ti fẹ́ máa blame Primeboy pé wáyé tó ṣe máa pe ìyá ọ̀rẹ́ lẹ́jọ́. So ìyá ọ̀rẹ́ tó fẹ́ rán yín lẹ́wọ̀n ìyá ọ̀rẹ́ tó ń blackmail yín ìyá ọ̀rẹ́ tó ń sọ nǹkan tẹ́ ẹ̀ ṣe mi mọ báwọn èèyàn ṣe máa ń ronú gbà mí Ọlọ́run mi mọ bí àwọn èèyàn bí wọ́n ṣe máa ń ronú gbà mí. Ìyá ọ̀rẹ́ mi wò mí ṣùṣùṣùṣùṣùṣù ó ní èmi ni mo gbẹ̀mí ọ̀rẹ́ mi ó ń pariwo mi káàkiri ó ń sọ fún gbogbo aráyé pé èmi ni mo gba ẹ̀mí ẹni tí gbogbo the whole Nigeria tó ń wá justice fún. So ẹ wá ní kó dákẹ́ kó máa wò nítorí kíni torí pé ó jẹ́ ìyá ọ̀rẹ́ kó wá máa fọ ọ lẹ́rú báyìí títí yẹn máa fi rán lẹ́wọ̀n àbí tí yẹn bá rán lẹ́wọ̀n ẹ̀yìn yìí náà lẹ́tún máa padà blame ẹ̀ pé nígbà tó ń parọ́ mọ́ ẹ wáyé tó ò ṣe sọ̀rọ̀
àwa Yorùbá yìí a máa burú gan o a máa burú gan o ẹ̀yin lè máa sọ pé Adégúnlé ni tó bá tún di ọ̀la ẹ̀yin náà lè tún máa sọ pé Adéògùn mọ́ so níbo lẹ ti rí nínú ìwé òfin pé o lè fọwọ́ lẹ́rán báyìí kí iyọ̀ rẹ̀ dẹ̀ máa pa ọmọ ẹ kí iyọ̀ rẹ̀ dẹ̀ máa rán lẹ́wọ̀n kó dẹ̀ fọwọ́ lẹ́rán báyìí kọ́ lè máa sọ pé ọmọ tó dáa ní àbí ìyá ọ̀rẹ́ mi fẹ́ rán mi nílé ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ ní kí n dákẹ́ kí n máa wò nítorí pé ó jẹ́ ìyá ọ̀rẹ́ mi gbogbo blackmail tí wọ́n máa ń fún wọn gbogbo yẹn káàkiri ó ń bọ́mọ òun jà gbogbo gbọ́dọ̀ máa ń bọ́mọ òun jà gbogbo gbọ́dọ̀ máa ń àtàkì bóyá torí pé ó ti ní ògo jùlọ ni ó ń bínú ògo ọmọ òun ni ó ń bínú kinní kan ni ní ẹni tó yẹ pé wọ́n jọ bẹ̀rẹ̀ kékeré ni wọ́n ròyìn nígbà tí Mohbad ṣe ọlọ́dọ̀ bàbẹ́ tí wọ́n jọ ń ṣe kápẹ́ńtà ọ̀dọ̀ ìyá kí ni ó ti máa ń lọ jẹun ó ti máa ń lọ ra oúnjẹ ọ̀rẹ́ àti kékeré ó wá yẹ kí n gbà tó wá di pé wọ́n wá jọ dàgbà tọ̀tọ̀ Ọlọ́run jọ ń dàgbà fún wọn ìgbà yẹn ló wá fẹ́ gbẹ̀mí ẹ̀ àbí Primeboy dẹ̀ ti ń sọ tipẹ́ pé kọ́ mú wùn mí dáadáa now ibẹ̀ kọ́ ni mo wá lọ báyìí sìn ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Karimo ti sọ sẹ́yìn gbogbo àwọn tó wà nínú sín yìí níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kí ló dé tọ́lọ́pàá òkò wọn ìyá Mohbad tó ń pariwo wípé Jòsí àti Primeboy ló wá gún Mohbad pa àwọn méjèèjì tó dárúkọ yìí o wọn ò tiẹ̀ sí ní sí àtọ́ wọ́n ti àrẹ́sì Primeboy pẹ̀lú Sam Larry pẹ̀lú àwọn kan àwọn tó wà nínú ilé gangan nígbà tí ìṣẹ̀lẹ̀ wọn àrẹ́sì wọn so ṣé àwọn tó hàn sí ń bẹ̀ àwọn náà wá arrest ṣe ti rí pé àwọn ìjọba wa ìkan gbà mí in fact èmi náà ti mọ̀ pé ní ìjọba náà ẹni lè fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV Ọlọ́run kò já yín lówó kẹ́ẹ̀kan tẹ subscribe button ni kò já yín lówó kò já yín ní kankan subscribe button kẹ́ẹ̀kan tẹ ni kò já yín lówó ẹjọ́ ẹ bá mi subscribe so Primeboy tí wàá sọ fún ìyá Mohbad pé òun fún ìyá Mohbad ní 7 days ló fún ìyá Mohbad tí ìyá Mohbad ò bá ti kó gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn jẹ in public ìyá Mohbad lọ sílé ẹjọ́ ṣe rí àsìkò ìkí ìyá Mohbad má ṣe sọ̀ngẹ́ yìí o kó má lọ ṣe sọ̀ngẹ́ kankan ọ̀ tó má lọ tì pé kó má sọ̀rọ̀ kó má ṣe kankan tó má fi lájú báyìí ó ti bá rẹ̀ ní ilé ẹjọ́ o tó bá dẹ̀ fi lè dé ilé ẹjọ́ ṣe rí àṣírí tí ò fẹ́ tú yẹn àṣírí yẹn wá padà wá tú Ọlọ́run gbogbo Ọlọ́run ti sọ pé àsìkò tó tí àṣírí máa tú ni ṣé wọn fi ń gbà mí mò ń bọ̀ Ọlọ́run ni kò yá 20 ọdún yà mò ń bọ̀ Ọlọ́run kò yá 20 ọdún ẹ jẹ́ ilé ìfẹ́ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV bó ṣe ń wò mí yẹn tẹ subscribe ìwọ tó o ti subscribe just tẹ subscribe bó ṣe ń wò mí yẹn yà tẹ subscribe kẹ́ẹ̀ tún lè máa gbọ́ new information new update fún ìyá Mohbad nìyẹn o Primeboy ti fẹ́ pe ìyá Mohbad lẹ́jọ́ 7 days ló fún báyìí sìn tí 7 days yẹn bá ti pé tí ìyá Mohbad ò bá ti kó gbogbo ọ̀rọ̀ tó sọ jẹ ó bá tán ìyá Mohbad bá rẹ̀ nílé ẹjọ́ bí Ọlọ́run sọ pásìkò tó tí gbogbo àṣírí tó bò tó fẹ́ tú ni ẹ̀yin tẹ́ bá mọ ìyá Mohbad dáadáa ẹ tètè sọ fún à ń bẹ̀rẹ̀ láti jọjọ́ pé kó jẹ́wọ́ ó kọ̀ ó lóun ò fẹ́ jẹ́wọ́ bóyá àsìkò ti tó báyìí tó fẹ́ jẹ́wọ́ new information tí mo ní kí wá fún ẹ̀yin olólùfẹ́ mi nìyẹn o ẹ máa gbáradì fún nǹkan tó ti fẹ́ ṣẹlẹ̀ àti mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí ṣé mo sọ fún yín pé àṣírí máa tú àṣírí sì máa tú àṣírí ò ní yé tú bó bá ṣe ń delay justice yìí sí bẹ́ẹ̀ làṣírí sì máa tú sí àṣírí sì máa tú ẹ̀yin olólùfẹ́ mi ò ní fi dá yín lágara ẹ má worry èèyàn sákàn subscribe ẹ tẹ subscription wàláì any information tó bá ti ń jáde mi ì ní fi dá yín lágara ẹ ṣé gbẹ̀yìn olólùfẹ́ mi ọ̀rọ̀ ìyá Mohbad nìyẹn o pẹ̀lú Primeboy níbi woto tí ìyá Mohbad ń tò káàkiri tó ń fa irun wájú tó ń fa mọ́tì pàkọ́ tó ń kó ẹ̀bí tó ń kó fún aláre tó wá ń kó àre tó ń kó fún ẹlẹ́bí àwọn tí ò sí nínú sin tó ń ká àwọn mọ́nú sin àsìkò ti tó tí ìyá Mohbad fẹ́ jẹ́wọ́ àsìkò ti tó tó fẹ́ jẹ́wọ́ Primeboy ti fún ní 7 days after 7 days ẹ jẹ́ ká wo nǹkan tó máa ṣẹlẹ̀ tí ìyá Mohbad ò bá confess ẹ lólùfẹ́ mi ire o.